I don't want to go the sun. Everyone share my ni alaka ni asawa kuni na siwalo yenu ni alaka kuni amemu amande shago bayo ni okosi ifanya namba kwa afya ni alaka bemi ni kana yenu bana ni mo tabi ni aga fa kama ni mama ta bia osi ni ko ni ko je mo tabi ni aga fa kama mama ta bia osi na mi sha ko ni ka ade ni ko ji aye mo tabi ba yesu ba ibi de ba intran ibi de ba na be ni ko ni Ngbe wa fi ngbe fi se ka ya If you are happy, when you finish, let one year move. When you walk, it's a can. And the other cabin is a big fan. When I'm back, when I'm mango, I feel, I mean, the heat is a big. And then one bed, I feel happy. After I did right now, what's that? I did when I went on. Maybe what I walk there, if they will know, when I am here, to the body, not go to the Yahoo, you are my AI. When I said, happy, they get Yahoo. Yellow Takas is be a little bit. I mean, Baba, in the game. Then they walk, walk out, walk get me. Okay, what's the deal?
kó hàn káfí wà fi pẹ́ ìrìn àjò rẹ̀ pé pa ó lè fi wọ̀ lọ. Ta ìyá bá. Ní alágbàdo wọn náà lè ṣe. Ẹni wọ́n ṣe ẹ̀wọ̀n pàdé òdìbò. Àwọn ọmọ olùfúyẹ́ ajé àmì tó jẹ́ nfí ó wà o. Àmọ́ ká ìjà wọ́n bá àgbẹ̀ tó jẹ́ bí ẹ̀kọ́ bẹ́ẹ̀. Ni alaka kasi ti bi akese ni ba ke woni ekolo ni ba ke woni kotoku ni ti woni ba ha ni bo so ke sa lo ti to ni ba ke ka bi na ba yo yo bani ala tabi ko na be ka mai ni josh afi to amina na yo ba ma fu ama ya me na fite ko oyo na ni tule ko ga adu na do ni ko do mo ni wa le ma mi ala ta wannan ran ne shi wa ane ke ba ni ne Yes, Bobby, yeah, that's it. I'm fine. Simon wọ́n ya ọmọ mẹ́kúsí àmì fẹ́nà gbẹ̀nẹ̀ wá tú sí ọ̀hún ẹ̀mí ni bí wọ́n ẹni wọn bí bẹ̀bẹ̀ yìí wúlò láyé rẹ̀ yìí lọ́kọ̀ wá ṣe ọ̀gbẹ́ àmì ṣeṣeṣe ká ló fi ẹni wọn bá fẹ́ gẹ̀gẹ̀ lónìí ká sì pè é lónìí wọn bá fi lè yé bàbá náà gbé yẹ ọmọ ẹni bàbá wọn wọ kàṣì là níbẹ̀ náà gbé ọmọ ọ̀rùn náà gbẹ mẹ́rin ní ẹgbẹ̀gẹ̀ mẹ́ta mi náà bàbá wọn kẹ́ni fẹ́ kí ní kúdà mi náà kàlá bá sí ọ̀nà bẹ́ẹ̀ ní ẹni náà fún ẹ kí sọ yẹ sùn sọ̀họ́wà àtọ̀ ẹ̀yẹ mẹ́tò ni bẹ́ẹ̀ ní abẹ́rẹ́ ẹ̀yẹ mẹ́tò ni bẹ́ẹ̀ tí ẹ̀ bá tọ̀ ẹ̀yẹ bẹ́ẹ̀ náà yẹ ni ètò ìgbà Israẹli àfọ̀nyẹ̀ náà ẹgbẹ́ ìdẹ̀gbẹ̀dẹ̀ tẹ̀lé mi bá mi máa wọ fẹ́rẹ́ ẹ̀yẹ níbi ní ọ̀sán tí ìṣẹ̀ ọ̀lẹ́ ìjà tó náà tàbí náà fẹ́ náà yẹ̀nyẹ́ mẹ́kẹ́ sùnmọ́ náà tàbí náà tẹ̀yẹ Kristo Yesu ni nígbà ètò ìlú pẹ̀lú fẹ́ náà lọ akọ̀nyẹ̀ fẹ́ yẹ tu yẹ kọ́mọ yẹ sùpọ̀ bẹ̀rẹ̀ tó ẹ̀mẹ́ kàpẹ́ àyìnsù mẹ́nà kàbà amen. This one I was telling you, I told you to and ní kẹtọ ọdún kẹsàn-án òbí ìgbẹ́wọ́ ló ṣe tòun lè fẹ́ àdé àgẹ. Àwọn ìwé adé wọ́n kájè tẹ́lẹ̀ ẹ̀
ní wọ́ pẹ́ mo fẹ́ mo lọ àyè ní fẹ́ mo náà ò dá sí ẹ̀ ó yọ àdó mẹtí ẹ̀yẹ mi wọ̀ báyà aláta mẹtí ẹ̀tẹ̀ wọ́n fẹ́ wọ̀ yà aláta ní wọ́n á gbé náà ẹ̀jẹ̀ mẹ́ iyọ̀ ìyá gẹ wọ́n fẹ́ wọ̀ báyà rẹ̀ fẹ́ẹ́fẹ́ tọ̀wọ̀ gbé náà aláta bí ẹ̀ bá fẹ́ẹ́fẹ́ rẹ̀ agáàbò tẹ́ ẹ̀ mẹ́ni ẹ̀ bá agáàbò lè sọ ọ̀rọ̀ yìí ìfọdẹ òfin ọ̀rọ̀ àwọn tó bí wọ́n wù ẹ́ màtí ó tẹ̀ ẹ̀sùn ọdún tó fún ẹ̀ bàbá alága.
Bosma. Ni ma claro wa. The connection between Josh May, the candidate, no matter the years and I'm a Josh. No, Alatame, Fantema, never to ma. The Josh May, I met many. I took a Yamuna, one make back. And I was Amela, Oceleko. I didn't see now I am you. I didn't see now I am you, just a man come up. I didn't see now I am you. Kwabuna uba hao ae miso mifi fantena miba hao ae okusi dope adentina waya mi o ae ewa mena de kana na ene kodi akena de connection between ake akuje enyone ado kusuena aye ba fe bona ba fe na me ba me ya me da to e no kengle bi ni joshine wa me peke da to e ka to meji enyo baba gbe ko ya ala tani wa pa be ni joshine wu ya ni ama nga me aha e de kana go wala so Joshi ala tagamo do wakaba de no swani e waka Joshi me na me ala tawu be ba de yera no
Yes,